الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ربنا ولك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه. أبو ديري أنا أركو كاسوكوتن àmọ́ mo wá ráwọn kankan ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin náà wá ń jáde àtọmọdé àtàgbà ẹni tí ń ṣépè ẹni tí ń bú ebú lórí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Dr. Sharaf. Subhanallah, ní tó kù yín kù kọ́hún ó yẹ ká padà lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ká máa wá ṣe àtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó ń jáde tó ń ṣépè yìí lápèjúwe kódà mi rò pé irú ẹni bẹ́ẹ̀ lè jẹ́ ní tó wá jáde wá ṣépè. Bàbá Abdulrazak Adoagba, subhanallah, àwọn ń sọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ tó le, ọ̀rọ̀ tó burú. Qultu subhanallah, gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń jáde hùn, ta ló lè jáde wá sọ fún wa nínú yín pé òun ò ní kú dínlé? Ta ló lè sọ wípé ní òun ìdásíjẹ, òun èso pàrọ̀ mọ́ ọ̀run tẹ̀síwá, òun ò lóńdè, òun ò lákàntì ogun nílé? Ẹni tó bá lè sọ kọ́kọ́ jágbọ́. Ó kéré nù yín tó ti pé wọ́n fẹ́ wọlé rẹ̀, wọ́n ni wọ́n bá pàrọ̀ lẹ́nu ọ̀nà rẹ̀. Kódà ńgbà mí ò kéré lágboolé tẹ́ fẹ́ wọ̀ ńlọrin tẹ́ni mọ́ bá pàrọ̀ lẹ́nu ọ̀nà àbí kan so ìgbálẹ̀ mọ́. Gbórú nǹkan báyìí náà ẹ̀ka alákèésí. Lóòótọ́ ni pé ní wọ́n ìpínlẹ̀ Ìlọrin pẹ̀lú ẹbọ, àmọ́ lóde ìní yìí àbí ká gbé látàná díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ni ti padà wọlé. Ẹ̀rìmí lòun wá gbára káàkiri, òun wá ọ̀dọ̀ àwọn ológun, òun wá kíní káàkiri, wọ́n ti padà wá di ẹlẹ́bọ látara bẹ́ẹ̀ níbi àwọn oògùn bú bí ìtọ́júbọ̀ káàkiri kọ́lá ń bí ó kọ́ àlìjẹ̀nú àti bí tán ń pè ní ojú ọ̀nà bí súfí ṣíṣe. Súfí náà pẹ̀lú nǹkan tó ṣe kí ni tó kó ẹbọ wọ̀ lọ́rin. Náà bákan náà jálàbí ṣíṣe náà kẹ́bọ wọ̀ lọ́rin. Méjèèjì wọn tiẹ̀ ní agbára púpọ̀. Tí ó bá gbọ́ ọ̀nà bòmí ọ̀nà méjèèjì wọn, tí ó bá rọ̀nà bòmí gbà ó gba ọ̀nà méjèèjì wọn léyìí tí ò fọ́ tí ò pamọ́. Jámọ̀ so lóòótọ́ ni wípé nínú àwọn òòṣà ilẹ̀ Yorùbá tán máa ń bọ tán máa ń ṣe káàkiri kò sí ńlọrin. Náà àmọ́ ẹ padà ibi òòṣà tán ń bọ rèé tán ń pè tán tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ báwọn Ọlọ́ṣun Òṣogbo tí máa ń bọ tán máa ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ wọn. Àmọ́ pọ̀lọpọ̀ yín náà lẹ́ ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn ṣéwù, lẹ́ ń pe àlìjẹ̀nú ló sì yà wá lẹ́nu pé àwọn kan padà jáde níyan wọ́gilé RMKK kankan náà nìyí. Àwọn kìíní yìí kọ́ mọ̀ dáadáa. Ó lójú ọmọ Ìlọrin tí ń dàgbà bọ̀ wá àfi lóde ní tí súnà ti ń wà bẹ́ẹ̀ wọ́n bá bí sí àwọn àbá rẹ̀ jó ní súnà. Àmọ́ òun gan bàbá àti ẹ̀hún gan pẹ̀lú ẹ lọ gbé ìkíní ìpìlẹ̀ tiwọn náà. Àwọn náà wá ti ń dàgbà wọ̀ déédéé báyìí bí à ń kó àṣírí jọ à ń kó nǹkan kan jọ ní máa bẹ̀rẹ̀, bí à ń fa tẹ̀sùbá ní máa bẹ̀rẹ̀. Ó lójú ọmọ Ìlọrin tí èso ní súfì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gba àwọn kan wọ̀nyí náà dẹ̀ ní ojú ọ̀nà àti wọlé tẹ́bọ́ gbà wọlé ńlọrin òun tá a bá ń tanra wa lókù. Ẹ̀dá mọ̀ wí nso ọ̀pọ̀lọpọ̀ sàárè lẹ́sọ̀ di mọ́sálásí lóde ní. Àwọn pa sọ̀rọ̀ pé a pín lánàá ọ̀nà mẹ́ta ló sì wà ńlọrin, kò sí rọ́ńbẹ́, ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ló wà ní Ìlọrin. Náà wọn ò bọ òkè sóbí bẹ́ẹ̀ sì máa ń bọ àwọn òkè yòókù táwọn ẹlẹ́bọ máa ń bọ.
àmọ́ ẹ wo orun táfà yìí náà ṣe yìí nínú bíbọ lọ́wà nínú ẹbọ lọ́wà tá a bá ń tanra wa lókù ní tán ṣe òun kò sẹ́rì fún ìṣòro táwọn gbégún kè káwọn mọ́ gbé sọ̀kalẹ̀ ta lọ́rùn yín ṣẹ́ sódìgbà tẹ ẹ bá lọ pọ̀ lọ́run láàyè kẹ́kọ̀ọ́ tó di pé wọn gbádùn àyàn gbà ni ẹ tún wá mú fúnra yín bẹ́ẹ̀ ṣe mú sóbí lẹ mú ìdí praying ground náà ní ìdí lọ́hùn ẹ mú òkè súnà àkàtà tó ń kóra wọn tó ń jọ̀wọ́ níyìn wọ́n tún tanra wọn ẹ tún kú bẹ́ẹ̀ wọ́n tún lọ kú ọ tipẹ́tipẹ́ ìlú àfáàlímì wọ́n mọ wásàárè káàkiri wọ́n lọ ṣàdúrà ń bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ò fi rán wa kì í sọ̀nà ìsìlámù àwọn ọ̀nà ẹbọ tó ń sọ náà rèé ẹ̀dá máa wí nso. mo wá gbọ́ bákan náà fa mo gbọ́ wípé ní wọ́n náà máa ń bọ Yemọja wọ́n máa ń sọdún Yemọja ń di àpẹ mo gbọ́ lánàá pé èmi ò gbọ́ rí wàláhì mi ò gbọ́ rí àsọtí bó bá wà inú nǹkan tá a gbọ́dọ̀ lákìyèsí náà nù ni inú nǹkan tá a gbọ́dọ̀ wọ́gilé náà nù ni àfáà Abdul Fatai yìí wọ́n pè ní bàbá ní ọjà tuntun àbí kí ni bẹ́sẹ̀ máa ń pera wọn pẹ̀lú àwọn tó ti pé ní tán bá lọ bẹ́ẹ̀ nìkan wọ́n jọ máa ń lọ ìjọ tẹ́ nìkan dìde ní ọmọdá tó nígbà náà ìyá Ọ̀ṣun àbí kí nìkan lòun ìjọ yọmọ mẹ́ta lẹ́kan náà dìde lọ́nà mọ́ndàlá lọ́hùn wọ́n lọ bẹ̀ gbogbo wọn náà wọ́n lọ wọ́n bọ̀ lọ́wọ́ òfo ni wọ́n rí nǹkan kan yí padà kí ló sì fà á nítorí pé déédéé kan náà ni wọ́n jọ ń ṣe. ìyàtọ̀ táwọn kan ń pè tí wọ́n ní pé àwọn faṣọ ìsìlámù wọ̀ ẹni tó lókè sóbi tí lọ́ọ́ yẹn náà fìlà ń bẹ̀ tọ́lọ́wọ́n ọ̀ràn ó tó ń fa tẹ̀sùbá ń bẹ̀ wọ́n tó ń tanra wọn ẹnìkan sì lọ́bẹ̀ òun lọ fi ọ fa àgbọn síbi àwọn parí síbi àgbọn ẹlòmíì lọ́bẹ̀ wọ́n ń ta wáfù rẹ̀ wọ́n yí káàkiri àwọn kan lọ́bẹ̀ wọ́n sáré káàkiri ibẹ̀ gbórú nǹkan wọ̀nyí náà kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ ẹ wọ́n mọ̀ pé kan ní ìsìlámù fáwọn yẹn kẹ́ ẹ mọ̀ pé kan lẹ́bọ fún wọn dọ́wà kankan náà ní ẹ jìnà sí ẹ kó ń díẹ̀ lọ́dà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ààyè bẹ́ẹ̀ sì mọ̀ wá káàkiri náà nù ni so àwọn eléyìí làwọn mọ̀dọ́hìr shirk àwọn tó fojú hàn pé ẹbọ ni nílọrin lóòótọ́ kò kó gbé yẹn papọ̀ wọ́n sì fi sórí Ìlọrin àmọ́ a gbọ́dọ̀ lákìísí ẹ̀ bẹ́ẹ̀ ká wá jáde mọ́sọ̀kúngbà náà kò ṣẹbọ ńlọrin òpin lánàá ìmì náà sọ bẹ́ẹ̀ èmi dẹ̀ fún mi wí sí ọ lẹ́nu ìwọ náà lọ wò lọ ṣẹ́ka pé ń pè ní ṣíríkù kò dìgbà tó bá ti pé ní àṣẹwà mú sàáwá dòkó tí àwa ń bọ báwọn tọ̀hún ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà lẹ́yìn náà ṣe irú bẹ́ẹ̀ yìí gbogbo ẹ̀ lásọ lánàá káàwọ́gilé kò sí ṣíríkù ńlọrin ń bẹ àmọ́ kán fi sórí ìlú ohun táwa ń sọnù ni ẹ má fi sórí ìlú ẹ má generalize àmọ́ ságbolé kan bẹ tó fẹ́ mórí bọ́nú àwọn nǹkan tó pé ní nǹkan ẹbọ ni wọ́n lọrin o ọ̀wọ́n àfi tọ́wọ́ pé ní wọn à ṣe jálàbí mọ́ wọn à ṣe súfí mọ́ àwọn abọ́ sí àtọ́jà tuntun àtọ́jà akọ̀dí àtàwọn ọjà alánàmú gbogbo àwọn tán máa ń tarí kulẹ̀ dẹ́mẹ́ wọn ṣe kí ni wọ́n á palẹ̀ mọ́ gbogbo ẹ̀kú ńbẹ̀ ó ṣe é ṣe kí àwọn kìíní wọn ṣe kí ni ò kọ́fẹ́ tán eléyìí báyìí nísìnyí ọ pẹ̀lú nǹkan táwa ń sọ tẹ́lẹ̀ àti tó máa tún sọ ipe Ìlọrin tẹ nígbà báyìí nísìnyí ọwọ́ adipára àtàpadà wa sọ ọ́ lọ́wọ́ ń ká wàhálà Ìlọrin tẹ ní òṣè bọ́ ń bẹ́ àwa ti ń pàkíyèsí tipẹ́tipẹ́ ẹ̀ ń bọ sàárè inú ẹbọ lọ́wà àwọn nǹkan ní ẹlòmíín lọ tó ń lo sàárè nọ́mà àmọ́ ẹ̀ ń bọ sàárè inú ẹbọ lọ́wà àwọn nǹkan yìí àti ń sọ tipẹ́tipẹ́ ẹ̀ méjì kò ń bẹ̀ ni so bẹ̀ka wá dá àti wá sọ pé nítọ́ ìkójọpọ̀ kán fi sọrí ìlú bọ́n tí wọ́n fi nǹkan míì sórí ìlú míì ìlú báyìí o òṣà báyìí náà máa ń bọ ìlú báyìí o ẹ̀bà báyìí náà máa ń ṣe kò sí irú bẹ́ẹ̀ ńlọrin àwọ̀gilé pé ní wòye ṣẹ̀bọ ńlọrin ilẹ̀ Yorùbá ni mo sọ láì mọ iye ìgbà wípé ní àní Mọ́kà Mọ̀dínà ilẹ̀ Hijaz lànàbí sọ pé ní ṣètọ́nù ti já kàn pé wọ́n mọ̀ sí kọ̀dákọ̀ ọlọ́rin náà mọ́ kálákìsí kálátúnṣe tí wọ́n sábà kó jùlẹ̀ mo padà wá rí bákan náà wípé ní àwọn tó ń jáde lọ́pọ̀lọpọ̀ yìí in ti ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n fẹ́ defend ẹlòmíín sásá bí ọ̀rọ̀ yìí láti wá jà àwọn èsì irin iṣẹ́ ẹ̀já yín o nítorí bá fẹsẹ̀ múlẹ̀ ní òótọ́ ọ̀rọ̀ lásọ o bákan náà àwọn kan ní pé bóyá mo ń defend ìlú ni wallahi mi defend ìlú o in tó yé mi sínú ọ̀rọ̀ ni mo sọ ohun mo sì ń sọ wípé ní in tó kó wa jọ ńlọrin káwájẹ pé ẹbọ kò sí orò ó sì dájú kò sí orò ńlọrin tí wọ́n bá ní orò ìdílé ẹ mú un jáde èyí tó bá jẹ́ ẹbọ ń bẹ ẹja rí i ó lè wà kí n mọ̀ ẹ̀mí tèmi mọ̀ tèmi sì rí mo sọ díẹ̀ lánàá nù rẹ̀ so alhamdulillah so bákan náà lọ́wọ́ gbẹ̀yìn ni pé ní ẹ̀dá lákìyèsí èrò dáwà báyìí ọ̀yọ̀kọ́ jẹ́ àtànná àti aṣínilójú àti aṣíniníyè láti mójútó pọ̀lọpọ̀ nǹkan ni kì í ṣe nǹkan tá a máa mọ̀ gbàbí àgbàgbọ́ tí kálukú wọn jáde wọn sọ̀rọ̀ apàdà wá rí i pé ní inú níbí ni pé wọ́n ti fúnlẹ̀ mọ́ pọ̀lọpọ̀ pẹ̀lú dáwà rẹ̀ tí ń ṣe nápadà fi ń sọ̀rọ̀ apàdà rí i pé ní torí pọ́jọ́ ẹlòmíì ti bọ́ọ̀sì tójú jálàbí náà ní í ṣe wọ́n torí pé ní gbòòrò Ìlọrin báyìí nísìnyí inú àfáà tí wọ́n ń gbọ́ dáadáa tí wọn ò lè mọ́ gbọ́ kọ́dọ̀ àgbàlagbà ò sí ohun rẹ̀ mọ̀ òun Dr. Sharaf wà kí ni ẹ máa ká lọ́rin la tẹ́lẹ̀ náà àwa náà mọ̀
ìpín wọn lọ máfà kan wá láti ibì kan wá mọ ṣe wá kì í sábà kọ́ mọ́ lọ ni sòkínú ń bẹ́ẹ̀ àwọn béèrè kí wọ́n ti pé nìkan wọ́n ń ṣe wá síhun lásán dáwà tàwíìdì ni wọ́n ń pèpè sí títí nǹkan pọ̀lọpọ̀ mọ́nú ilé rẹ̀ lóńkálùkù yín fi ń jáde nílọrin kankan dìfẹ́ǹdì àpò ara yín lábẹ́ orúkọ Ìlọrin lẹ fẹ́ gbà wọlé gbogbo yín náà lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ sí fọ́ọ̀lù sínú kan wọ̀nyí ẹ̀yin náà ní ìgbìgbọ́ ọ̀rọ̀pọ̀ ti ń dáná rú ẹ̀yin náà lọ́mọ̀ọ̀sán tí ń kókó mọ́ bòyá rẹ̀ Ọlọ́run kó tún wá ṣe o ẹ̀dá túnra wa ṣe ká béèrè àtúnṣe láì mọ́ iye gbà a sì mọ rí tá a bá ti rí àtúmọ̀sọ tá a bá ti rí àtúmọ̀sọ ànídákẹ́ ń bẹ̀ a sì mọ pa kíyèsí àwọn tó yẹ ká pé gbọ́n tó bá jẹ́ alágbára olóko aláṣẹ nílọrin tẹ́ irú nǹkan báyìí tẹ́ sọ̀rọ̀ tẹ́ dákẹ́ ẹ̀ẹ́dẹ́jọ́ rẹ̀ wájú Ọlọ́run bákan náà tẹ́ bá ní wọ́n padà wọ́n dẹ́ntì méjì lóyún ẹ̀yin náà inú nǹkan tẹ́ fọwọ́ fà ní o táyé ọ̀bá rí wọn ní fi kún tí ọ̀bá sì ṣe rárá kò sẹ́ni tí ó sọ arábìnrin tó wọn lẹ̀ yìí kò sáfi kún bẹ́ẹ̀ bọ́n ṣe gbé e lẹ̀ lókè mi la pé orò báwo so wọ́n padà wá sọ lẹ́yìn pé orò òdìlé nítorí Ọlọ́run kó ṣàánú wa o. Assalamu alaikum warahmatullahi.